ṣó ti yé ìgbà ló pé wá àmọ́ bàbá wa dókítà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nílọrin ẹ dákun á fún yín ní ìṣẹ́jú mẹ́ta péré. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun anani àwa níbí láti wá bá yín sọ ọ̀rọ̀ tẹ́ ń fà bí mo lè kọ́ sáà yín níyà. Ọlọ́run bá wa kí bàbá tí wọ́n lọ láti lọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí ẹgbẹ́ mi náà lè fẹ́ jẹ́. Àmọ́ ọ̀rọ̀ tí àwọn àlùfáà sọ gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ yẹn láti gbogbo àwa tí à ń tara níbẹ̀ yẹn. Mo fẹ́ kí á máa rí ẹni pé bóyá à ń sin tí ọkàn níjòkó. Ẹ̀kọ́ náà là ń kọ́ yìí. Nínú tí sì máa bá òkú òun náà ní kákẹ́kọ̀ọ́ lẹ́yìn rẹ̀. Eléyìí tá à ń ṣe yìí ní ọlọ́mọ́sàmúládà rẹ̀ bẹ́ni tọ́lọ. Ẹ dákun ẹ sàmíjọ mọ́. But ẹ dákun mo ti bá wọn mọ́ mo ti pẹ́ dáadáa. Wọ́n ní kádàkùn torí ànábì gbogbo àwọn ìtajà búrọ́dà tí wàá tà wá lẹ́yìn ẹlẹ́gẹ̀dẹ̀ ká fún wa torí ànábì wa Muhammad. Ẹ wí fún wa. Ẹ dákun kọ́mẹ́ǹtì mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ pẹ̀lú bàbá ìmáàmù. Owó náà ní wípé ẹ lè bínú sí mi ò lè bínú sí yín. Àmọ́ ẹ foríjì mi gbogbo bí tẹ́ lọ nìkan sọ̀rọ̀ mbẹ́. Kò sí àyà kò sáàdìsì tó là gbọdọ̀ dáná bí òkú. Mo sọ with authoritatively ni mo fi sọ ṣẹ̀ríà ni mo ṣe jáde lásìá yìí mo sì ṣe tírà lórí ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pe sàábẹ́ kan ní sáàdù bọ̀rọ̀ ìbáadà. Wọ́n pe sàábẹ́ kan ní sáàdù bọ̀rọ̀ ìbáadà. Ẹ dákun mẹ́bi nù sáàdù bọ̀rọ̀ ìbáadà yẹ ẹ̀ kú ọwọ́ àlọ́ bó ń ṣe ọlọ́run. Ó ní inna ummi matat afa atasaddaqu anha ìyá mi kú sí mo lè ṣe sàrà fún Ànábì ní tasaddaq ṣe sàrà ọ̀sẹ̀ wa ní ayu sadaqatin afdal ọ̀dà tí n bá ṣe sàrà èwo ló dáa jù ló béèrè Ànábì wa sọ yìí tó dáa jù fún Ànábì wa ní sakiyul ma o lè fún yẹn lómi which means pé bá a bá fún yẹn lóúnjẹ kì í ṣe haram àkọ́kọ́ nù ẹ̀ àdìsí tẹ́ mú wá àdìsí Jáfàr ni ìṣẹ́jú mẹ́ta tí wọ́n fún mi oníjẹ́ lè ṣàlàyé àbájísù dọ̀ọ̀yìn sẹ́kẹ̀ ṣàlàyé alhamdulillah àdìsù Jáfàr bó ṣe kú kẹsàn yẹn ogun muguta ni Jáfàr kú sí àwọn mẹ́ta ni wọ́n jẹ́ àgbà tí wọ́n lógun ẹ̀yà Ànábì sọ fún wọn wípé ogun tẹ̀ ń lọ yìí Abdullahi ibn Rawaha ni kó gbà sí Islam lọ́wọ́ tó bá kú kí Jáfàr bọ́dà bí tọ́lẹ̀ bí kọ́ gbà tó bá kú kí Zayd ibn Haritha kọ́ gbà. Ànábì sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbà tí wọ́n dojú ogun ẹni tá Ànábì Abdullahi ibn Rawaha àtọwọ́kọ́ gbà sí òkú Ànábì wà ní Mẹdínà àmọ́ lọ́n fi hàn Ànábì sọ pé Abdullahi ibn Rawaha ti kú níṣẹ́ o ẹ̀dí àdìdì ká kírun sí la wọ́n kírun sí la Jáfàr ibn Abi Talib lọ́gbà sí lẹ́yìn rẹ̀ wọ́n pa òun náà kí wọ́n tó pa wọ́n gé ọwọ́ eléyìí ó fa ọwọ́ kejì mú wọ́n tún gé òun náà ó wá fi kúndùkú mú ká tó wá pa á. Ànábì wa sọ pé Jáfàrù náà ti kú nísìnyí o àmì ẹ̀jẹ̀ kírun sí la wọ́n tún kírun sí la Ànábì ní ẹni tó gbà sí àdìsẹ́ ní Zayd ibn Haritha òun náà wàá kú wọn pa àwọn náà ní Khalid ibn Walid lọ́sẹ̀ wàá gbà àsíá l'Ànábì wa sọ pé ẹnìkan ti gbà sí àdìsẹ́ mọ bẹ́ẹ̀ lọ́hùn kọ́rọ̀ wọn ọmọ ogun mùsùlùmí sí látọwọ́ ẹ̀ òun ní Sayfullahi al-Maslul bẹ́ẹ̀ l'Ànábì ti sọ Khalid ibn Walid ní Sayfullahi al-Maslul. Ìgbà yẹn ikú Jáfàr àwọn tó so máa pọ̀ tábà lọ wọ àdìsí wọn pè ní Arsenal mọ̀tọ́ọ̀lì ó ti tàkìrí ìdú àdìsí ó ní bó ṣe lágbára mọ́ kò sínú Bukhari kò sínú Muslim tẹ̀ka ìtìlápọ̀ kò sí mbẹ́ àdìsí yìí káàtì ẹ̀ sọ pé aláfàrí ti sẹ̀ hàtì yìí kí ló lọ́mọ Jáfàr mẹ́ta sọ̀rọ̀ ẹni sùúrù ẹ̀dá Jáfàr mẹ́ta wà indahu iyal kẹfìrọ ọ láwọn ọmọ sí láwọn ìyàwó tó bọ̀ ẹ wá jí àpàdà sí tọ́sẹ̀lẹ̀ nígbà tó kú ìtọ́sẹ̀lẹ̀ ìgbà tí Jáfàrù kú ìyálà wa Àìṣà ṣàlàyé ẹ̀ fún wa ìyálà wa Àìṣà ṣàlàyé wípé àwọn ọmọ Jáfàrù àwọn ìyàwó rẹ̀ kú yìí pọ̀ ọ̀lágbára dẹ́kọ̀ bí Ànábì náà jálásánà Rasulullahi sallallahu alayhi wa sallam fa'urifa fi wajhihi al-husn Ànábì gẹ́jọ́ kólẹ̀ lẹ́ni tí ń banú jẹ́ torọ́ mọ́ ń kúrẹ̀ ní olàbúrò Sayyidina Ali Ànábì fúnra rẹ̀ jòkó lẹ́ni tí ń banú jẹ́ tí wọ́n wá ń kí òun náà pé ẹ kú rọ́jú dẹ́kun báwọn èèyàn wá ń bá Ànábì wípé àwọn ìyàwó Jáfàrù yóò dákẹ́ fún yìí pọ̀ Ànábì ní ẹ̀sà wíkì níkà fún wọn kí wọ́n dákẹ́ Àìṣà ní síbẹ̀síbẹ̀ wọn ọ̀gbọ́n náà àwọn èèyàn wá ń pààrà wọn lọ wọn bọ̀ Àìṣà ní wá sùn wọn ní táwọn ìyá ní ní Ànábì ní ẹ̀ lọ́sẹ̀ ẹ̀rí ṣe
kílẹ̀ tó wá ń dààmú ànábì tí mo tiẹ̀ náà ń bàjẹ́ sí kíní yẹn ló ṣẹlẹ̀ wọn ò rójútu ara wọn bèlè pé wọ́n dáná ikú gbóná ni ló bí isna ọ́n lè áàlì Jáfàr tó àmà fàkọ́dí àtàwọn máa yóò ṣe wọn ẹ lọ́ọ́ dáná fáwọn ará lè Jáfàr wọn ò rójútu ara wọn nísìn torí kọ́dà gbẹ̀n ànábì fúnra rẹ̀ sẹ́wọ̀n pé tààsíà ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ẹlọ́mọ́pẹ́jọ́ mẹ́ta la gbọ́dọ̀ sí tààsíà ọwọ́ àná tí mo tírìtì ní tíra yẹn àlè ṣe tààsíà lẹ́yìn ọjọ́ tó pọ̀ nítorí pé ànábì fúnra rẹ̀ nítorí ti Jáfàr tó kú yẹn ànábì ọ̀lọ́ kí àwọn ilé àwọn sàábé yòókù tó kú lẹ́yìn ìjọ kẹta lẹ́yìn ìjọ tó ti pẹ́ bí ìjọ márùn ìjọ mẹ́fà ló tó lọ kí wọn. so àdìsú Jáfàr ṣe ṣe dèlí lédi bá gbọ́dọ̀ dáná mílíọ̀nù tábàlà ló wà ní mọ́gínní lẹ́bùnú kò dáná mujallad mẹ́rin la ni wà á indil kitab insha Allah tábàlà ló wà ní mọ́gínní ó pín kíní kan bẹ tó yẹ pé àwa mùsùlùmí yẹ ká máa fura sáwọn gẹ́gẹ́ tá yà sí. à ń sọ pé kámẹ́dáná ó ní mahallul ittifaq ó sì ní mahallul ikhtilaf ó ní táwọn afa ti panupọ̀ lérí ọ̀rọ̀ ọ̀nà dídá ó níbi tí wọ́n ti yá pẹ́ẹ́nu gbogbo afa mùsùlùmí yẹ́yẹ́ gbogbo afa onífíjù yẹ́yẹ́ tọ́ba gbogbo ẹ̀ tí bá ń sọ lónìí ní àwọn afa contemporary ti wà yìí kọ̀ọ̀kan tí wọ́n ti kọ́ sáájú táwọn afa tó yọ tọrọ yìí sáájú tí wọ́n ti kọ́ ni ebẹ̀ ni mú kí ni mo kúrò dáhùn tí mo sọ yìí gbogbo afa mùsùlùmí lọ́gbà yìí kí a lè dáná nílé olókùn níbi condition kan condition wo ni bọ́ba di báwọn kan wá àwọn olókùn bọ̀ wá láti dènà tí ọ̀sẹ́ni tí ó gbà wọ́n lálejò àfàwọn ṣe gbogbo afá mùsùlùmí gbà pé wọ́n lè dáná yorùbá nìkan kan máa sọ yín wọ̀ ẹlẹ́kùn àti bí ẹlẹ́kùn ìfẹ́jẹ́ sọ níta ẹ̀ ṣe yí o lè ju báyìí lẹ̀ èmi wáyà yìí láti wá ti tẹ̀sí ní èmi àhàdé à ń sàlàyé ẹ̀sìn fúnra wa ní kọ́nà fi bá akẹ́ bàbá tọ́ lọ kì í sọ̀rọ̀ jà kì í sọ̀rọ̀ àsọ̀gá yìí lélẹ́yìí tà ń sè ẹlẹ́kùn ẹ̀ má jà aṣọ délé. ibi tí ìyapẹ ló wà lọ́dọ̀ àwọn àlùfáà òun náà ní wípé òkè kò sí pé bóyá irú situation tí mo sọ lọ yẹn so wọn bá bí ẹgbẹ́ àwọn bá ka sí wọn kàn lè dáná àwọn kan náà àfa gbà pé wọn lè dáná àwọn tipa àwọn bá ka tó kàn wọ́n kí a lè ṣe tí wọn ò ní kàlí láfa ara wọn tí wọn ò ní gbé tipa àwọn ò kápọ̀ra wọn lọ́rùn o gbèsè pé à ń lọ jẹ gbèsè mẹ́lú à ń lọ jẹ gbèsè aṣọ à ń lọ jẹ gbèsè kiri kan tí wọn bá ti ṣe yìí wọn ti tayọ àlà bọ̀dọ̀ wáyé pé wọ́n kẹ̀wé pé mo dáná Sara wọ́n gbà pé wọ́n lè dá ìsìnẹ́dán wọ́n gbára ládìísù Jáfàr sáàdù bùnú ọ̀bá àdàtì mọ̀ gbogbo sọ lẹ́ẹ̀kan àwọn kan rárá mẹ̀kìrú ní lọ́dọ̀ tàwọn ọkà àwọn kó àwọn ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn àfa gidi ìjọhún ipò adánilé olóko àdáná òjò mẹ̀kìrú lọ etí kí àwọn afáàpẹ ní mẹ̀kìrú kì í ṣe haramu yẹn àpòtẹ́mi lọ́rùn pọtẹ́ntọ́ bá ṣe ìní bùsì àwa ò ní la sọ di pé aṣọ di aráàmù yẹn nínú àwọn àfáàtò nínú ẹ̀gẹ́ tá a ti fi ń kó tá a fi ń kó ọ̀pọ̀lọpọ̀ wọn ò wí táwí alihamudulilayi mo rí fatuwa bunbaas rahmatulahi alayhi fatuwa bunbaas mẹjumú fatawa wa mẹkọ láti rẹ mo kó tẹ ọ wà ń bẹ bunbaas nígbà tí mo wá kíra wá ní olókùn ní kọsábúrú bípa olókùn bá ka àwa débẹ̀ ọwọ́ àpótí fún wa ipe ẹ̀yin tẹ wá kí mi o ní ẹgbàá ẹ mú ẹ fi refresh ẹ̀mí ó ní kọ̀ sẹ́bi mbẹ́ kí ló fi yàtọ̀ fún fáwọn náà rò pọ̀ fún ẹ̀yà yìí tàbá rò pọ̀ bóun bá sì wí wà mí ní ulama as-sunnah táwọn sọ pé ulama as-sunnah àsìkò yìí o nínú wọn lọ́wọ́ dẹ́n kíní kan ṣẹlẹ̀ lọ́wọ́ láti láyéláyé di sin fil Khalij al-Arabi ń ṣẹlẹ̀ ní Lárúbáwá pàápàá jùlọ àwọn tó jẹ́ Arabian Peninsula alhamdulilayi ọlọ́run ní ká mọ̀ nípa àwọn díẹ̀ wọn bá ìṣẹ̀lẹ̀ mẹ́dìsìn wọ́n bẹ kíní kan ní àṣà olùwádìí yìí mo fẹ́ ṣàlàyé tí ń jẹ́ àṣà olùwádìí nìyí màá dẹ̀ sọ fátúwà àwọn àlùfáà lórí ẹ̀ mo wá fẹ́ kí gbogbo òdòkọ́lẹ̀ wa wò wípé kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú bí tá a bá ti dáná ní olókùúta àmọ́ wa ara wa o mi ò sọ pé peter sase ju o mi ò dẹ̀ wá mi láti wá justify pé ẹnìkan ń ṣe òkú bí ìyàwó but ọ̀rọ̀ ọlọ́run nítorí wọn bá pè ní haram pápá jùlọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ara ni mi wípé ntọ́ ọmọ tó ọba sọ̀rọ̀ wọn jẹun yá tó rà máa ń ta àgbà ni ẹgbẹ́ mi ní mẹ́dìdè mo ní màá dìde mo ń tijú mẹ́mú but ahapu iláyà mi nìbò bó tilẹ̀ wù kí n fẹ́ràn wọn tó òdodo tí wọ́n kọ́ wa tó jẹ́ ẹ̀sìn tí mo sì lọ fún tí mo mọ̀ mo gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run jù wọ́n lọ. ẹgẹ́ tí ń sè
àṣà olùwàlídé yìí tí wọ́n ń ṣẹlẹ̀ lábá dìsìn kò sí dáńbẹ̀ bẹ́ẹ̀ ju pé tó kú bá kú tọ́ba tó bí oṣù mélòó kan mẹ́ta kan àbí bí ọ̀sẹ̀ mélòó kan àwa àti gbogbo ẹ̀mú olóògbé wa àti gbogbo àwọn relatives sí bàbá yìí àbí ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ family á pè wọ́n yóò wá pè wọ́n ní dínà oúnjẹ alẹ́ yóò pè wọ́n yóò fún gbogbo wọn ní oúnjẹ yóò wá ní tóun ṣe yìí o òun ṣe é láti fi pẹ́yìn tẹ jẹ́ ẹni tí bàbá àwọn jọ kọ́ lọ́wọ́ sì bá àwọn kẹ́wò bí òun kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú pé ẹni wá kú adáná ẹjọ́ mẹ́jọ ti wà àbíjọ́ márùn-ún àbíjọ́ mélòó kan ọ̀rọ̀ ọjọ́ wípé amújọ́ mẹ́ta amújọ́ márùn-ún amújọ́ mẹ́jọ ìyẹn ò nítumọ̀ wọ́n bá wọ olè mọ́mọ́jọ́ tó bá wọ olè mọ́jọ́ Islam ò fi jọ́ kẹgbẹ́jọ́ báyìí ní parí àdúrà ìjọ tó bá wù yẹn ni ẹ lè ṣàdúrà fún bí yẹn o àdúrà fún bí sì ni ojoojúmọ́ ẹni tó fi kú ṣẹ̀yà ò sọ wípé ìṣàdúrà fún bí ìwọ nìkan lọ gbọ́dọ̀ sí ó gbọ́dọ̀ pè yàn inú ilé o ti gbọ́dọ̀ sí mọ́sálásí ló ti gbọ́dọ̀ sí ó ṣe ìtìláàpù rẹ ni ìyẹn ni pé ó jùlẹ̀ absolute ntí ṣẹ̀yà bá sì jùlẹ̀ absolute legal maxim tó wà fún ni pé tẹ̀kíyédò mutlaq la budda lahu min dalil tánà bí bá ju nǹkan kan lẹ̀ mutlaq pé bá ti ṣe kínní ni o kó tó sọ pé kò rí bẹ́ẹ̀ àbí ó fún níjànú pé bìkan lọ́mọ o gbọ́dọ̀ rẹ́ẹ̀rí tí ó sọ fún ọ pé ibi tọ́mọ nìyí. So ti tó ni. Oníṣẹ́ owó wọ́n ní kí n dákẹ́ mo ti dákẹ́. Iṣẹ́ owó tí ẹgbẹ́ mi rán mi. Máìkì yẹn dà. Salatu ala nabiyil karim. Ẹ dákẹ́ ẹja yorùbá ànábì dáadáa. Ẹ dákọ̀ ìkankan ni mo fẹ́ kí ẹ jẹ́ kí ó yé wa. Bí ènìyàn bá ti rí Ọlọ́run a máa fi hàn lójú ẹ̀ Ọlọ́run a sì máa fi hàn lẹ́yìn ẹ̀. Bàbá wa tí ó sílé tọ́lọ́run lọ yìí kẹtí ìpósù kan tí a wá kí wọn bàbá Sọláhùdé tí a ń bọ̀ láti òkè ọ̀la ìwé ọ̀la nígbọ̀ à ń bọ̀ látòrò àgọ́ láti jiyàn bí òkú náà ní a bá jiyàn bẹ́ẹ̀ ọ̀là tá a ń sàrà jẹ. Bàtà wa dé tí a wá kí bàbá a ṣàdúrà fún wọn a máa rí nísinsìnyí wọn pé ẹni Ọlọ́run ni wọn. Sẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí ibi tí mo ń lọ nìyí ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run fẹ́ ṣàlékún ìkẹ́ bàbá ni. Tí a bá jókòó tí a ké Kùránì tá a ṣàdúrà tá a ṣe wá sí òkú kọ́ ni à ń ṣe fún àwa àlàyé là ń ṣe fúnra wa àmọ́ tó bá wúlò fún wa Ọlọ́run ó wò pé torí talẹ̀ torí ẹ̀ sí torí bàbá alágbájá ni Ọlọ́run wà fi sínú òṣùwọ̀n aṣẹ́ rí wọn. Ìjọ tí bàbá wa ìmáàmù àti àfáà wa Al-Misiri tí máa fẹ́ pariwo àti nílé wọ́n sọ pé a ò níjà tẹ́lẹ̀ rí o tàlẹ́ rálì ìjànà làjà sí. Gbogbo wa àjọpàdé lọ dáadáa kọ́nà àjọpàdé jí o ní kò sí pa níjà àmọ́ nǹkan táwọn àfáà tí a fẹ́ kí ó máa yé wa ni pé tí ẹnìkan bá ní tóun gbé lọ́wọ́ ni tẹ́nìkan dé tó ní tóun mú lọ́wọ́ ni á jọ wo méjèèjì o tábàjọ wo méjèèjì o kálukọ́ wà mú yìí tó wù láti jọ aláyé ti dáyé láti ra àwọn kan tó pé ẹnìkan làwọn tẹ̀lé ara àwọn kan tó pé ẹnìkan làwọn tẹ̀lé àtẹnìkíní àtẹnìkejì ànábì náà ni wọ́n tẹ̀lé ànábì náà ni kálukú wọ́n tẹ̀lé bá a ṣe ń gbà tẹ̀lé ló yàtọ̀ nítorí pé ẹni tó bá jogún agbádá nínú aṣọ bàbá rẹ̀ ó jogún bàbá ni ẹni tó bá jogún fìlà nínú aṣọ bàbá rẹ̀ ó jogún bàbá ni ẹni bá jogún bàtà nínú ogún bàbá rẹ̀ ó jogún bàbá ni ogún tí kálukú jẹ ló yàtọ̀ níjòkó yìí máa di fàáfà ẹ jí sí owó. láti lè jíṣẹ́ owó bí ìmọ̀mù ti wí náà lórí wọn ni but kọ́rọ̀ mi ò lè bá a ní ìdánù torí ẹni tí ó sì mí gbọ́ bàbá wa lo tẹ́rùkúlẹ̀ ẹ̀ka ìfidájọ́ pé bó wọn ti ń sunkú láyé ànábì nínú sẹ̀ríà kò sínú sources of law pé ànábì fi kíní ilé kò sí ọ̀nà tá a máa gbà múdájọ́ nínú sẹ̀ríà ọ̀tọ̀ ni oríṣiríṣi ọ̀nà ànábì gbà fi nǹkan lẹ̀ ìyẹn nu ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àṣà olùwádìí tí mo sọ bóun bá sì farama òfin ìmí ní farama ọ̀pọ̀lọpọ̀ afọ àfarama àwọn ẹ̀mí ṣe kọ̀ tó ń túmọ̀ sí pé nítorí bá wùyẹn nìyẹn lè ṣe nínú lẹ́yìn níta kẹ́ nídìí ká sọ náà ni pé ká má ṣe israf
ẹ̀mẹ́jẹ̀ àṣẹ tí báwọ̀ ká ẹ̀mẹ́jẹ̀ àtayọ̀ àlà ọ̀rọ̀ àdáná òtó tó yẹ kó dàrin àwa mùsùlùmí irú káwọn ọlọ́ta tàbá mọ̀ kátà ń ṣe owó iṣẹ́ owó ni ẹ̀gbọ́n mi ní ẹ̀dàpọ̀ ẹ̀gbọ́n mi ní bàbá wa tí wọ́n ti lé tọ́lọ́ wọn bá lọ mọ́sálásí tí wọ́n ti ń kírun tí a bá parí ẹ wá bá mi máa dá irun ṣàwọ̀ bàbá mọ́sálásí bàbá ti ń kírun wọ́n sọ bí mọ́sálásí náà ti jẹ́ àti gbìyànjú bàbá ní orí mọ́sálásí náà tọ́lọ́ fi ní kí ojú mo rò pé bàbá àmọ́ náà wọ́n sọ̀rọ̀ níbẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n wá ní àti àpò tàwọn àwọn fẹ́ kọjá pé 2000 yìí àti gbogbo àwọn àtàtẹ̀ láwọn wá láti lọrin àti gbogbo ẹni tó bá wù kọ́ ṣe bẹ́ẹ̀ a fẹ́ da owó yìí kọ́ máa lọ sápò mọ́sálásí òun nǹkan gbòógì tó bá ká kí wọ́n fi ṣe síbẹ̀ kọ́ máa jẹ́ sọ́dákọ̀ tó ń jàríà kọ́ lọ́mọ múládà rẹ̀ bá bàbá. èmi náà sọpọ́ọ̀tì wọn pẹ̀lú 1000 naira gbogbo ẹjọ́ bá sọpọ́ọ̀tì wọn. bàbá ìmáàmù tí ó bàbá ṣètò náà ń bọ̀ àwọn bàbá fẹ́ wí gbólóhùn kan. no kó tó di pé wọ́n máa gba owó. kò sí tí mo fẹ́ wí mọ́ gbogbo ẹni tó bá fẹ́ mówó wá kó máa mówó wá àmọ́ bí tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ni mo fẹ́ yanjú pé máa ti tún mi nàlá ìlà àkọlé bó ti wù kéèyàn ó pọ̀ tó nínú inú mímọ̀ díẹ̀ náà ló fún wàláhì díẹ̀ náà ló fún eléyìí kọ́ gbogbo àwa àfa àtà àjókòó ilẹ̀kọ̀ọ́ lónìí bí èèyàn bá gbé fèrè dání alùsùnà ń bẹ lórí ìjókòó tìjàníyà ń bẹ lórí ìjókòó kọ̀dìríyà ń bẹ lórí ìjókòó ẹranko àfa ní bú àfa ẹgbẹ́ o gbogbo ẹnu mo fi sọ ẹranko àfa ní máa bú àfa ẹgbẹ́ ẹ dákun nígbà tá a ṣàlàyé yíra wa ní sísẹ́ kò yé wa ni ibi títí ẹ pín sí ibi tí ibẹ̀ ní tẹnìkan ti bẹ̀rẹ̀ títí ẹ bá ti pín níbi bí ọ̀rọ̀ owó ni owó mọ́sálásí mo fà níbi bẹ̀yẹn dìde lẹ́ẹ̀kan náà owó mọ́sálásí lẹ́yìn owó mọ́sálásí rábànà ló kù ká dìde níjọ lẹ́ẹ̀kan náà bàbá ẹ máa dá sínú tírè mẹ́ o tá bá ṣe tán àjọ tó ta ẹ jẹ́ ká máa dá sínú tírè ẹ ṣe wà fà mí. ẹ wá mójútó ètò mọ́sálásí yẹn. owó mọ́sálásí àbá ẹ má pè é nìkan kan kó mójútó ẹ jẹ́ ká dá síbẹ̀ à ń pè é tí ó ká gbogbo jẹ̀mọ́ ẹ wá dájọ bàbá wa ní alábẹ̀rẹ̀ ọlọ́jà ọlọ́mọ́sà jẹ́ pẹ́ fún wa bàbá wa láti bàbá wa Ibrahim Al-Misri adamala hayatakum wa dawlatakum bàbá wa láti òkè òde òró Central Mosque ọlọ́mọ́sà jẹ́ àríyìn pẹ́ ọlọ́jẹ́ kí ọpẹ́ fún wa bàbá Ibrahim Al-Misri àfi bàbá Adam Abdallah ní alórí àfikí wọn àfikí yín àfi bàbá Abibullah Al-Markaz àfikí yín ọjọ́ bàbá gíráàdì imam ní ilẹ̀ Yorùbá ni mo ti mọ̀ yín ní ilẹ̀ Adó àfi bàbá náà àfi wọ́n kí yín ọlọ́ọ̀bà Adó tì yín gbogbo ẹ tó bá dá sí tọ́lọ́ ọlọ́ọ̀ dá sí tiẹ̀.